Lagbondoko, Lagbondoko, Lagbondo. Igi àdúgbò olóṣà mọ̀lẹ́sẹ̀, ọmọ tí fẹsẹ̀ rí wá sí ilé ayé. Ọmọ bí bàbá lè kú kókú, ọmọ bí màmá bá máa lọ kó máa lọ rán alákejì. Ọmọ sílẹ̀ kú palẹ̀ fún lé. Ẹni ṣàdúgbò ara ẹ̀ ló ṣẹ̀, ẹni bẹ̀ àdúgbò níṣẹ́ ara ẹ̀ ló bẹ̀ níṣẹ́ o. Lagbondoko Part 2 is going to be out soon. Subscribe to this channel and turn on your notification so that when the film is out, you will be notified immediately the film out. What are we expecting in this Part 2? What happened to Ige? What happened to Akirogun? Is Akirogun later died, or is anything happened to Ige family or Ige mother? Once again, don't forget to click the subscribe button. Let's enjoy the we all watch this Part 1 together. Let's watch the Part 2 together as well. Àwọn tó bí ọ̀lànà wọn ṣe mí. Ilé ọ̀lànà ó gbé ọ mi. Álímì nílẹ̀ jẹ́. Ilẹ̀ o. Má dà mí. Lánú gbá kí ló gùn mí fún mi. Mo bá a sọ́kọ̀ gbọ́. Ọlọ́run lórúkọ tá a pè fún òfin kásìmọ̀ lórúkọ tá a pọ̀ sábà bá lọ tìmọ̀ jábà délé ìbọn. Ọmọdé rẹ̀ bá ní bàbá tí ó sì. Ọmọ yìí kéde kúdí. Lákìlọ̀ lọ́rọ̀ jẹ́. Ilẹ̀ ikú ìwọ la rán sílẹ̀ alára tó alára. Ikú ìwọ la rán sílẹ̀ ajẹ́rò tó pàjẹ́rò. Ó yá ẹgbẹ̀mí rẹ̀ fún mi. Once again, subscribe, turn on your notification. You will be notified immediately the film is out. Thank you.